Ìgbéraga Nàìjíríà ló gbé ṣánlẹ̀. Tẹ́ bá wò ó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí, màá sọ kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn fún yín. Àwọn China, iléeṣẹ́ China, wọ́n fíìsì aeroplane ní Nàìjíríà mẹ́ta ní. Now, ó tún di wípé ìyẹn ló pariwo àṣírí wọn síta. Àṣé wọ́n ti ń gbé àwọn orílẹ̀-èdè tí ń gbẹ́sẹ̀ lé property Nàìjíríà káàkiri gbogbo àgbáyé. Olódùmarè. Bẹ́ẹ̀ la máa ṣàlàyé sí i. Amẹ́ríkà, ìjọba Amẹ́ríkà ti sọ ní ìjẹta wípé kó máa bẹ̀rẹ̀. Màá ṣàlàyé kí ló ṣẹlẹ̀. Now Nigeria need funds. Wọ́n nílò owó. Ìlú atọrọbárà ni. Ìlú atọrọbárà ni. They need about $74 million. $74 million. Gbèsè China company pẹ́sẹ̀ lé aeroplane wọn. Ìyẹn ní náírà ń sìn equivalent to about 118.5 billion naira. Ó mà ṣe o. Ṣé orílẹ̀-èdè nìyẹn? Company tó jẹ lówó nìyẹn. Amúdìdé kọ́ máa ìwà burúkú wọn ló gbé wọn débẹ̀. Ó bẹ̀rẹ̀ ní ṣubú. For this now has become international embarrassment. Ó mà ṣe o. It has now become international embarrassment. Company Chinese kan wà tó ń jẹ́ Zhongshan Yongxin Industrial Investment Company Limited. Company yẹn ló gbé Nàìjíríà lọ sí French court for injunction to seize Nigeria property all over the world. Ọgọ́gọ́ ti gba 3 Nigerian presidential jet. Wọ́n ti seize ilé méjì ní UK. Jésù. Nàìjíríà pariwo yẹn síta. Ènìyàn ló ká ọ lára. Ilé méjì ní UK wọ́n ti seize ẹ̀. As a collateral now, gbogbo àgbáyé náà ti máa gbẹ́kẹ̀lé property Nàìjíríà báyìí. Yes, because àwọn China wọ́n release one wọ́n yá wọn lẹ́yìn kan nínú mẹ́ta. Bilateral relationship with France.
Mo ń gbọ́ yín loud and clear. Two thousand and one. China and Nigeria signed a bilateral investment agreement aimed at promoting commercial investment between the two countries. Now, in 2007, Ogun State government reportedly signed a contract with it to manage a free trade zone in Ogun State. Now, they call it they call it Ogun Gandon Free Trade Zone. Àwọn tó rántí gbà Ogun Gandon Free Trade Zone ní orúkọ bẹ̀. Ṣé ń gbọ́ mi? Gbọ́ yín. Now, the place is about 10,000 acres. 10,000 acres. Now, the China Investment Company, CAIT, won 82% of the project full management control. Ẹ̀tọ́ ìwé náà ti ṣe irú ẹ̀. 10,000 acres bá Ogun. Wọ́n tà fún China. China ẹ máa ní 82% control lórí gbogbo ẹ̀. Wọ́n tà ní. Ó ga o. Ṣé ẹ mọ tó pè ní 10,000 acres? Ó lè dá di state fún ara ẹ̀. Gbogbo lẹ́bẹ̀ẹ́ ó lè dá di state fún ara ẹ̀. Ọgbọ́n kó dábì ìlú fún ara ẹ̀. Nítorí ìlú ńláńlá sì tún wà nínú acres yẹn. 10,000 acres of land. Ó mà ṣe o. The company has 2% full management control. So àwọn people yẹn sanwó fún wọn, wọ́n tàbẹ̀ fún wọn ni, and they sign. Out of it to a China car investment company. Now, at Igbesa in Ogun State, àwọn tó tábọ̀ Igbesa in Ogun State. Ó súnmọ́ ta lè gba àgbára wọlé, a lè gba Igọ́dù, tí wọ́n bá gba Igọ́dù. Wọ́n kọ́ọ̀sì orí omi ni wọ́n wọ ibi tó pè ní Tótówú, from Tótówú wọ́n straight Igbesa nìyẹn. So there is an Ogun State. The place is actually in Igbesa. Àwọn àwùjọ ilẹ̀ orí ìlà ní Igbesa. Now, that is where the Junction company comes in. Because company yẹn ni wọ́n wá lọ fún ní 2,000 acres lára gbogbo ilẹ̀ tí wọ́n tún gbé ní China lọ́wọ́ ẹ̀. Wọ́n tún lọ kọ́ńtrákì àwọn Yongshan company tó jẹ́ Chinese company. Wọ́n gbé 2,000 acres fún àwọn yẹn lára 18% share tí wọ́n ní nínú àwọn the larger share. Wọ́n kọ́ńtrákì fáwọn Yongshan company. Okay? They want company limited to build industrial park out for staff because free trade zone náà ti bẹ̀rẹ̀ ṣe. Free trade zone
láti tó àwọn China wọ́n lè wá síbẹ̀ wọ́n kó factory síbẹ̀ wọ́n kó àwọn irinṣẹ́ gbogbo wá síbẹ̀ wọ́n lè máa build nǹkan bẹ̀ wọ́n bá ti ń build nǹkan bẹ̀ wọ́n lè máa tàwé ní Nàìjíríà wọ́n lè tún lè máa export ẹ̀ but without custom duty òun náà yẹ pé ní free trade zone without custom duty. Olódùmarè. tẹ́ bá gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn inú yín máa kọ́kọ́ dùn wípé wọ́n ń ṣe nǹkan tó dáa pé wọ́n fẹ́ kí development wá but ẹ mọ corruption tó wà nídìí nǹkan tó ṣe. Network. Post office, hospital, banks for the free trade zone. Kó lè máa ṣiṣẹ́. Hello? Mo wà pẹ̀lú yín gbogbo àgbáyé ń gbọ́ yín. So wọ́n máa build the estate and community síbẹ̀ yẹn. Go build the estate and standard estate and community. Wọ́n ìṣọ́mà wà ń bẹ̀ gbogbo ìlú ni wọ́n máa build síbẹ̀. So after resident fún gbogbo other larger portion of the acres tó máa jẹ́ industrial and market and other things níbẹ̀. So however ní 2016 Ogun State wọ́n kàn déédéé terminate contract àwọn Zhongshan industrial investment company limited yẹn wọ́n kàn terminate yẹn. Now ọkọ̀ kan ẹ mọ̀ bí ìwà tó máa ń wù pẹ̀lú àwọn Nàìjíríà ìwà ta ló lè mú mi èmi ni mo lágbára èmi ni mo wà ń dọ̀gba òní bá ṣe mo ṣe gbé ìwà yẹn lọ́dún lọ́lọ́ lò ọ̀nà tó lò pàràkà wọ́n kàn lè terminate when they already have agreement. Suddenly wọ́n kàn terminate. Now nígbà táwọn ẹ̀ wá bá wọn fà wípé alágrímẹ́ǹtì àwọn tí ń invest sí orí ilẹ̀ yìí contract asẹ́rè àwa tí ń ná àti láti lọ gbé owó àti ṣiṣẹ́ lọ ẹ ò kàn lè déédé sọ wípé ẹ ò ṣe mọ́ka kúrò ẹ ti lọ bá àwọn ẹlòmíì. So Nigeria wọ́n bẹ̀rẹ̀ àtàkùn wọn. They're claiming that the Chinese country is not entitled to the portion of the free trade zone. They now the excuse is that the Chinese company has defrauded Ogun State. Bóyá wọ́n ti rí àwọn tí bíìdì wọn ó tún lẹ́sì sí ìdí àwọn Chinese ẹ̀tọ́ ti agree. But nítorí àdáyé sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ọkọ̀ lọ́lẹ̀wé ni wọ́n mọ̀wé. Wọ́n kàn bí sàtífíkẹ́tì alọ́lẹ̀wé àṣekínní Professor that àyàbí wọ́n ò mọ̀wé àti lọ́lẹ̀wé kàwé ó yàtọ̀ sí kó o mọ ìwé. Nígbà tẹ́tí agreement pẹ̀lú company ó wá terminate kíní without the settlement. So nígbà táwọn yẹn wá ní pé agreement tẹ́ bá tẹ̀ máa terminate nínú agreement nǹkan bá agreement sọ
wọ́n wá lọ́wọ́ agbára. So in order to save Ogun State government from embarrassment, they now ask the Chinese company to leave Nigeria. Pátápátá wọ́n ní kó fi Nigeria lẹ́kọ̀ọ́ máa lọ. So àwọn ẹ̀rọ ní àwọn ò ní lọ o. Wọ́n ò ní lọ ọ̀ǹtì tí ìjọba Ogun State àti ìjọba Nàìjíríà tó bá fún àwọn ní ẹ̀tọ́ báwọn ti náwó sí orí ilẹ̀ yẹn. Tẹ́bálẹ̀ ní káwọn dáwọ́ dúró bẹ́ẹ̀ ṣe mọ́ ó ní iye ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ san padà táwọn má jẹ gbèsè. Now, do you know what happened? Within a month, Ogun State issue arrest warrant on those executives of Zhongshan Company. Ọlọ́pàá ọlọ́pàá gbé wọn látàbújá. Now, federal police held one of the Zhongshan Company executives on gunpoint. On gunpoint for 10 days. During that 10 days, police deny that executive water and food and beat that man, molest him, asking him where our other directors he will not stand up. Tó tó di pé wọ́n fi Nàìjíríà lẹ̀. Now, Nàìjíríà ló pe àwọn ará bí àwọn ló tọrọ onírú báyìí. Nàìjíríà ló ń pè wọ́n bọ́ ó ti ń pẹ́ tó tí wọ́n ti ń fi ìjọba ṣe 419 orílẹ̀-èdè wọ́n fi Nàìjíríà yáwó wọ́n pín wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà yáwó wọ́n pín. Now eléyìí ó kún wọn lọ́wọ́ because wọ́n pè wọ́n kọ́ wá ṣiṣẹ́ àwọn ilé ìkókó wọn wá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n lè terminate ẹ̀. Ó kì í tẹ́tà terminate ẹ̀ agreement àjọṣe ó ní iye tẹ́tà terminate lẹ̀ lójijì ó ní iye tẹ́tà tó yẹ kẹ́ ẹ dá padà. Ẹ wá fọwọ́ agbára yàn wọ́n jẹ pé wọ́n tún fi àwọn ọlọ́pàá Nàìjíríà tún fi fìyà jẹ wọ́n nítorí wọn ṣaráàlú yín àwọn ẹ wá lọ. Now àwọn ẹ wá nítorí àwọn ọkọ̀ àpè pọ́ọ̀lù àpè púpọ̀ wọ́n mọ̀wé wọ́n mọ òfin. Àwọn Chinese company yẹn wá gbé Nàìjíríà lọ sí Independent Arbitral Tribunal Court ní UK. Ṣé ẹ gbọ́ mi sà? Now, under the former president of UK Supreme Court. Now, the court says Nigeria has violated investment treaty with China in 5 ways. Wọ́n ní Nàìjíríà ti jẹ̀bi ẹ̀sùn àti májẹ̀mú òṣìṣẹ́ gbogbo àgbáyé ní ọ̀nà 5. Number 1. Wọ́n ò gbé Nàìjíríà lọ lẹ́yìn Nàìjíríà o. Nàìjíríà rán aṣojú lọ sí UK o. Wọ́n ní number one unable to provide fair and equity treatment. Dàbí Nàìjíríà ò ṣe wọ́n dáadáa bí ọmọ èdè.
pé Nàìjíríà ò fún wọn ní ààbò tó tó gẹ́gẹ́ bí àtọ̀húnrìnwá. Ṣé ẹ gbọ́ mi bẹ́ẹ̀? Yà à ń gbọ́ yín. Ẹ̀sùn kẹta nìyẹn. Ẹ̀sùn kẹrin, breaching of contract, wípé Nàìjíríà wọn ò pa àdéhùn mọ́, wọ́n jẹun gbé, wọ́n tún jẹun gbé. Àdéhùn tó jọ ṣe fún iṣẹ́ yẹn, àdéhùn tí Nàìjíríà jọ ṣe fún iṣẹ́ yẹn, Nàìjíríà ò pa mọ́. Láti number 4, breaching of contract. So Nàìjíríà ti jẹ̀bi. Ẹ̀sùn karùn-ún òun ni wrongfully taking away contract without compensation. Nígbà tí Nàìjíríà tún mú ọlọ́pàá Nàìjíríà fi fìyà jẹ àwọn tó pè wá ṣiṣẹ́ fún wọn. So number 5, wrongfully taking away contract without compensation. Nàìjíríà kò yọ iṣẹ́ kúrò ní. Wọn ò ṣetán àti sọ wípé bàbá bínú. Wípé bàbá bínú wípé a ò fẹ́ ṣiṣẹ́ mọ́. O kò yọṣẹ́ kúrò, ẹ̀dẹ̀ bẹ́ kọ́kọ́ kúrò bẹ́ẹ̀. Àwọn yẹn ní pé àwọn ti náwó sórí ilẹ̀ yẹn. Ibi táwọn bá jẹ́ dé owó ni. Ibi táwọn ti ṣe bá dé owó làwọn ti ná. Kí ni kó wá jẹ́ ti tàwọn ẹ̀mọ́ ọlọ́pàá ẹ̀mú wọn? Ẹni kan fi Nàìjíríà lẹ̀. Bọ́dé wọ́n bẹ̀rẹ̀ sí fi àjẹ. Wọ́n ṣe ń ṣe fún ọmọ Nàìjíríà náà nìyẹn. Ìṣe wọn bá dé kó bá gbé wọn déta. Now, the court in UK now says Nigeria must pay $55.6 million. Jesus. In compensation. Ìyẹn owó táwọn iléeṣẹ́ ẹ̀ ti ná in compensation and another $75,000 for moral damages. Nígbà tí àjẹ àwọn àtọ̀húnrìnwá yẹn, wọ́n fi àjẹ àwọn Chinese company yẹn. Wọ́n lo federal police fi tọ́ṣọ̀ wọn. So they need the authority to pay. And owó tó náà máa san yẹn, wọ́n ní ó ní í ṣe pẹ̀lú àkókò àti ìgbà tí Nàìjíríà yẹ kó san. Jésù Kristi. Tí tó bá ti yàtọ̀ bẹ́ẹ̀, èlé máa gorí ẹ̀. That is interest and arbitral fees. Ẹyẹ nìyẹn bí. Máa gorí ẹ̀. Ṣé ẹ ti rí bó ṣe ń lọ? Tẹ́ ẹ sọ pé ọmọ Nàìjíríà nìyí, mo sọ fún yín, ẹ ń ṣọmọ Nàìjíríà. Àwọn tó ní Nàìjíríà làwọn olóṣèlú, ìyàwó olóṣèlú, ọmọ olóṣèlú, àwọn tó ní Nàìjíríà gangan nìyẹn. Gbogbo owó tí bàbá yìí ti ń dárúkọ látàárọ̀, kò ìyà ló wọ́n sì fi ìyà ẹ jẹ yín o. Ẹ rí inú ẹ o, omi tọrọ ẹ ò tọ́ sí yín lẹ́nu ẹ o. Ẹ̀pà èérún ẹ̀pà ẹ̀gọ́ òtọ̀ yín lọ́wọ́ o. Àwọn ló pín gbogbo owó ìbọra yín o. Ẹ wá wo owó yìí báyìí. Tó bá kọ̀ láti san, ìrandíran ọmọ yín a máa jẹ ìyà owó yẹn. Gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ fi ṣe àǹfààní nílé ayé yín nínú Nàìjíríà yẹn, gbèsè ni wọ́n máa fi sọ. Òun la ṣe ń sọ fún yín pé ẹ já kúrò nínú wàhálà àti ìdààmú yìí. Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi yá owó fún generation àwọn ọmọ wa tó ń bọ̀. Kò sí ọjọ́ ọ̀la kankan fún Nàìjíríà mọ́. Dádì ni ẹgbọ́n sókè, mo mọ̀ pé ọ̀rọ̀ ṣe ń bẹ ẹnu yín. Ẹgbọ́n sókè bàbá, ẹgbọ́n sókè. Thank you very much. Now, mo rò pé láti 2006 ilé ẹjọ́ yẹn ti gbé àlàkalẹ̀ yẹn sílẹ̀. Títí di 2024. 2006 to 2024. Ṣé gbọ́ mi sà? A wà pẹ̀lú yín, gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Ẹ
ẹ̀yin èèyàn mẹ́ bá mi share ètò yìí. láti 2006 ilé-ẹjọ́ ti gbé àlàkalẹ̀ sílẹ̀ Nàìjíríà ò sọ kọ́bọ̀. Mo rò wípé gbogbo èlé interest and arbitrary èlé tó wá ń gorí owó yẹn òun ló wá gbé owó yẹn tó wá di $74.5 million lénìí. Jésù láti gbà yẹn. Èlé yẹn ló jẹ́ kó yẹn di $74.5 million lénìí. That's 2024. Now, Nigeria refused to pay and they did not obey the international court rule. Nítorí bí wọ́n ṣe ń gbọ́ràn sí ilé ẹjọ́ lẹ́nu nínú ìlú bíbá náà nìyẹn. Nigeria is lawless, you rule by lawless government. Who doesn't obey the rule of law? But they are quick to tell you go to court. Because they know that they will not obey whatever happens in court. What concern them? Then all international trade organizations started abstaining from Nigeria. Investors start leaving and new and not consuming. Òun ló ṣe dábò gbogbo àwọn iléeṣẹ́ ńlá láwọn fi Nàìjíríà sílẹ̀ àtàwọn iléeṣẹ́ tuntun wọnú Nàìjíríà wá. Gbogbo ìdí Tinubu ń ṣe kiri ó parùdù kiri abẹ́lọ́gbọ̀ngbẹ́ náà wá eré ló bá dé eré ni. Àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ owó Nàìjíríà ni wọ́n lè máa tàn jẹ. Gbogbo orílẹ̀-èdè ti ta fún Nàìjíríà. Wọ́n ètì wa ní South Africa bí wọ́n ti ẹ̀ fẹ́ rí wa Nàìjíríà báyìí wọ́n ètì wa bí ìgbẹ́ ni bí ìgbẹ́. Now every court tí Nàìjíríà wá ń gbẹ̀yìn lọ bá tó ń gbé ẹjọ́ yẹn àpíìlì lọ bá káàkiri gbogbo àgbáyé China ló ń wé ìdí wọn. Kàkà kó máa san owó yẹn ọ̀nà wípé bó ṣe ń ṣe pẹ̀lú àwọn ilé ẹjọ́ nínú Nàìjíríà ni ọmọ pé ilé ẹjọ́ òtítọ́ òdodo làgbo kò ṣe gbogbo èèyàn ló dàbí Nàìjíríà. Wọ́n ti mọ̀ wípé ẹja lọ ká sọ pé a máa fún ọ lówó ẹja lọ ká láà máa fún ọ ní kúrò ẹ̀ ẹja lọ ká láà máa ṣe bá kọ́kásù kìíní yẹn kọ́kásù. Tọ́ bá ṣe gbogbo ẹ̀ China ló tún máa win. Nàìjíríà kò lose kàkà kó lọ san owó yẹn. Wọ́n fẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n palàpalàpà. Ó ga o. So Nigeria government is the one hating Nigeria government. Àwọn ló sọ orílẹ̀-èdè Nàìjíríà tó lórí burúkú. So it is only godly poor Nigerians that will be that I want to do something from the country. I want to do it from my country. And there is no other country. Nigeria is my country. Olórí burúkú ni nítorí pé ó ga o. Gbéra wọn ní gògó wọn lè bẹ ọkọ Nigerian. I'm a Nigerian. Nigeria is not for you. Ọmọ kò yé wọn rárá. Bàbá. Ẹ wo olympic tó ṣe lágbàá yìí. Odidi ọmọ Nàìjíríà 8 ni wọ́n lọ gba. Olódùmarè. Wọ́n gba góòlù fún mẹ́ta gba góòlù fún Amẹ́ríkà. Ẹyọ̀kan gba góòlù fún UK. Àwọn míì gba góòlù fún Poland. Ó mà ṣe o. Ó sáré ó gba góòlù ó gba àbẹ̀yẹ fún Ireland. Ayé Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà 8
wọ́n fẹ́ lọ káàkiri wọn jẹ́ Nàìjíríà wọn jẹ́ Nàìjíríà. Gbogbo àwọn tí wọ́n kó tọ fún Nàìjíríà wọn ò rí góòlù ẹyọ kan gbà wálé. Ó máa ṣe o, orílẹ̀-èdè táyé ẹ̀ ti bàjẹ́. Ọmọ ọlọ́mọ tó jẹ́ pé ó practice ní bíbá yìí ó fowó ara ẹ̀ ra kẹ̀kẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí fún gbogbo àwọn tó bá ṣì ń pe àwọn ní Nàìjíríà. Ẹ bá mi share ètò yìí fún wọn. Ẹ ṣeun dádì rẹ gbó sókè. Wọ́n lórí ó fẹ́ gun kẹ̀kẹ́ fún Nàìjíríà ní Olympic. Nàìjíríà ò rí kẹ̀kẹ́ rà fún. Wọ́n ya ní orílẹ̀-èdè mìíràn ló ya ní kẹ̀kẹ́ tó ti sáré. Ṣé ìlú nìyẹn? Ayé mi, tèmi bá mi, rere bá mi, ayọ̀ bá mi o. Ó lágbára, wọ́n ní ayé mi, tèmi bá mi. Bọ́n ṣe máa ń sọ ní àwọn oníkọ́mẹ́dì wọ̀nyí. Now, ó lè ṣe o. Gẹ́gẹ́ bí ibi tí mo kà ní Revelation chapter 3 verse 14 to 17 yẹn tó gbé ègún yẹn lé Nàìjíríà pé ìwà wọn ní wọ́n ní ìgbéraga yẹn ló jẹ́ kó di akúṣẹ̀ ìgbéraga yẹn ló tú wọn sí òhò. Ó mà ṣe o. Ẹ bá gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ presidential spokesperson. The presidential spokesperson Báyọ̀ Ọ̀nànúgà àgbàyà ọ̀daràn Báyọ̀ Ọ̀nànúgà ẹ máa wo nǹkan tó sọ ẹ gbọ́ nǹkan tó sọ ó ní presidency is aware of various failed attempts by Chinese company Zhongshan Company Limited to take over offshore assets of federal government of Nigeria through subterfuge. Ọdún sọ̀yìnbó òyìnbó orí burúkú òyìnbó tó sọ títí tó fi kó wọn lẹ́rú òyìnbó tó fi jalè kiri. Wọ́n fi ń jalè kiri. Ọdún sọ̀yìnbó tó subterfuge. Ẹ̀mí túmọ̀ subterfuge ni wọ́n pé ọgbọ́n àrékérekè. Ó ń sọ wípé ó ní káwọn ìlú òyìnbó má dá wọn China company ẹ lò pé wọ́n fẹ́ fọgbọ́n àrékérekè gba ohun ìní Nàìjíríà ni. Àwọn ẹni ti pé ṣáwá gbọ́ pọ̀ ṣé àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn ọmọ tó ṣẹlẹ̀ ẹ lọ san owó wọn $74.5 million ẹ lọ san dáhà bá ti san gbogbo ìgbẹ́kẹ̀lé Nàìjíríà káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gbẹ́kẹ̀lé. Ẹjọ́ ìdàlàyé kan fún yín. Nàìjíríà tó rí wọ́n bá pé tí wọn ò ní gbéraga nígbà tẹ́ ẹ ti mọ̀ wípé ẹ ti kọ́tọ̀ contract lẹ́yìn. Ẹ̀yin ló yẹ kẹ́ gbé lọ sílé ẹjọ́ kó tó lọ bẹ̀. Nàìjíríà they now took laws into their hand. Wọ́n tún fi sínú àwọn ẹni ẹlẹ́ni. Ohun táwọn yẹn ní tó wà ní agreement tó wọ́n ti mọ̀ wípé nǹkan tó wà nínú agreement táwọn sáìnì yẹn àwọn ò lè ṣe tó wọn ò fẹ́ lọ́lé ẹjọ́ wọ́n kàn fẹ́ dàrú. Tó bá yá bàbá. Ìwà tó wù nìyẹn. Ìwà tí wọ́n wù nìyẹn. Bàbá Bishop. Wọ́n ò lè abide by òfin táwọn kan ṣe. Bàbá they could not obey the court of law. Bàbá Bishop tó bá yá wọ́n máa lé àwọn ọmọ yahoo kiri bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn kan àgbà yahoo ó lè àwọn kan scammer gidi wọ́n mọ̀ pé China wọn ò tolerate corruption ni wọ́n gbọ́ mọ̀ pé wọ́n mọ̀ ni wọn ò ní dọ́rú ẹ̀ wo àgbà yahoo àwọn olè dédé. Ẹ máa gbọ́ ibi tó ti sọ̀rọ̀ nírù tó ti lọ fa wèrè lọ́nà sórí gbogbo ọmọ Nàìjíríà ó lélẹ̀. Now àwọn Chinese company yẹn àbọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti sí 2 houses ilé méjì belonging to federal government of Nigeria ní Liverpool UK. Ó lágbára. Wọ́n tún ti gbé
other countries. Àwọn orílẹ̀-èdè àgbáyé bí. Àwọn kìíní. Táyọ̀ ọ̀nà ló. Àwọn yẹn. Ọmọ gbẹ́gbẹ́ finalize lé àwọn owó táwọn kọ́mpìnì ní ìjọba wọlé ìfàs wọ́n máa bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ lé àkáǹtì àwọn ọmọ Nàìjíríà ní àwọn orílẹ̀-èdè yẹn láti gba owó wọn jáde fast. Òun ni bàbá wa Bánjí Akíntóyè ṣe Sunday Ìgbòho gbogbo wa papọ̀ ṣe sọ pé ẹ jẹ́ a kúrò nínú Nàìjíríà. Ọlọ́mọdọ́mọ yẹ pé kí tó o bá ti sọ wípé Nàìjíríà ló fẹ́ o máa jẹ̀yà pẹ̀lú Nàìjíríà. Àtìrandíran ọmọ ẹ̀. Báwa kígbe má bá ẹnì kankan má ṣe é fọ ọmọ Yorùbá má lo èdè pé Yorùbá ni wà ọmọ ẹni yìí ṣèbí bẹ̀rẹ̀ ẹ̀dá support ara wa Yorùbá kọ́ ni ẹ́ tó bá wà nínú Nàìjíríà. Tó o bá gbọ́ Yorùbá nation òun ni Yorùbá ní ẹ́ ìgbọ́n tó bá tó kì í ṣe Yorùbá nation o ò kì í ṣe Yorùbá ó bá sọ Yorùbá lẹ́nu ni ọmọ Nàìjíríà ní ẹ́ so kò sí tó kọ̀ wá. So níbi tí Nàìjíríà bá ọ̀rọ̀ wọn dé òun làwọn ọ̀nà bẹ́ẹ̀ from the historical perspective and the ongoing fact. Then àwọn èèyàn wa aláde mọ̀ láti ṣèwò wa sínú rúbà to save you from the rots and the breakdown of Nigeria economy. Ẹ ṣé púpọ̀. Bàbá ẹ ṣeun a máa sọ̀rọ̀ ẹ máa bá wa sọ̀rọ̀ lórí abala ilé ìtẹ́ mẹ́nubà yẹn ẹ máa bá wa tún fún àwọn èèyàn wa ní ìdálẹ́kọ̀ọ́ dáradára torí pé mo ṣe ètò kan níbi ọjọ́ bíi méjì sẹ́yìn lórí ọ̀rọ̀ àwọn Biafra fún declaration of Biafra nation ní 2nd of December 2024 táwa nú ẹ̀yìn wọ́n jẹ́ kó yé wa pé wọ́n máa declare orílẹ̀-èdè wọn wọ́n jẹ́ Nàìjíríà pátá kúrò ní stéètì wọn ní Biafra land ibẹ̀ ni Simon Ekpa tí wá ń bá àwọn ọmọ orílẹ̀-èdè yẹn ìyẹn orílẹ̀-èdè àwọn ọmọ Biafra tó ti ń bá wọn sọ̀rọ̀ pé gbogbo owó yín o ẹ gbìyànjú kẹ́ make sure pé ẹ kó àwọn owó yín sí orí Biafra coin Biafra money kẹ́ gbé owó yín kúrò ní Nàìjíríà lójú ẹsẹ̀ yẹn ni ẹ̀mí yẹn kọ sí mo ní
mo ló mà lágbára o ohun tí àwa ti gbé kalẹ̀ tá a ti ń pariwo fún àwọn èèyàn wa tí wọ́n fi ìpè bóyá irọ́ la fi ń pa èké la fi ń ṣe mo lóun lélẹ́yìí táwọn Biafra náà ti gbé tiwọn jáde yìí o mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Ìgbò tó bá sọ pé ní gbogbo wọn máa lọ ọbẹ̀ ni wọ́n máa lọ ṣe torí wọ́n ti ìran bàbá ńlá bàbá wọn ti kú sójú ogun mo mọ̀ pé ara àwọn tí wọ́n pa bàbá wọn pa ìyá wọn nígbà ogun ojúkú àwọn òun náà ló sì wà ń bẹ̀ for now tó tún ṣe ìjà ogun yẹn lọ tí mo dẹ̀ mọ̀ pé bí Samuel pàṣẹ sọ yẹn gbogbo wọn náà ló máa jọ ṣe torí wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ tí wọ́n gbé lọ́wọ́ wọ́n dẹ̀ mọ̀ pé ní ọjọ́ kan àwọn máa fi orílẹ̀-èdè rádaràda játijàti rédèrèdè ráúráú àwọn máa fi ilẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá wa ara wa mo mọ̀ pé a máa ń dàgúnlá sóhun tó pọ̀ tó dá èyí tó bá dá a máa ń dàgúnlá sí a máa bẹ̀ ṣó lè ṣẹlẹ̀ ṣá nọ́tàn tí tó bá ṣẹlẹ̀ mo lè dárúkọ bíi 2 mẹ́ta tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ìgbà kan la pariwo ẹ lọ́rọ̀ oúnjẹ sílé o náírà àwọn máa ṣe báyìí o àwọn èèyàn kan ò dá wa lóhùn nọ́tàn tìtọ́ tó bẹ̀rẹ̀ sí ní fi igi àdá gbogbo ẹ̀ fọ́ra wọn lórí nínú báǹkì náà tó wọ̀ pé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ o so a tún ń pariwo ń sìn wípé rúbà yìí òun ni owó tí a ti ṣètò sílẹ̀ tẹ́lẹ̀ ìtọ́jú owó yín pamọ́ sí tó jẹ́ pé tí igi Nàìjíríà bá wọlé ní owó yẹn wà ń bẹ̀ ẹ̀ ní lùsí fáwọn owó yín ẹ̀ ní lùsí ẹ̀ tí Yorùbá nation fi máa kówó jáde bàbá èmi mọ̀ mo dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn wa kan kọ ti ikú àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n máa bẹ̀ yín bàbá wípé kẹtù jọ̀wọ́ kẹtù bá wa ṣe àlàyé ní kíkún lórí rúbà yìí kí ló ń bẹ̀ ní rúbà báwo la ṣe lè ṣe é ọ̀nà wo la máa gbà ṣe é ẹjọ́ bàbá mi ẹ má jò sun yẹn má jò rẹ̀ yìí nítorí pé àwọn ọmọ Yorùbá mi mọ̀ báyá ikún wọ́n gé lára etí ikún tó fi sí etí wa láwọn kan ní o kì í ṣe gbogbo wa o so bàbá mi ẹjọ́ torí Ọlọ́run bàbá ẹ bá mi ṣàlàyé fáwọn ọmọ aládé nítorí pé bá ṣe ń wo orílẹ̀-èdè Nàìjíríà yìí kì í ṣe nǹkan tó máa last mọ́ ó ti bàjẹ́ already gbogbo ẹ̀ ti fọ́nká ẹ bá wa sọ̀rọ̀ bàbá ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè. ok ẹ ṣe èmi mọ̀ wí. Láì yẹn láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ fún yín. Now, plus 2, 3, 4, 9, 0, 6, 7, 0, 5, 0, 0, 0, 0, plus 2, 3, 4, 9, 0, 6, 7, 0,
You can chat with us. The customer care line, they will respond to you. But tó bá jẹ́ Nàìjíríà ló wà, tó bá wò wípé láì Nàìjíríà ni ẹ tó bá pè kò sẹ́ni tó máa gbé o. They ask you to call on WhatsApp or chat on WhatsApp. Don't call direct. So gbogbo àlàyé yẹn tó fún yín àwọn customer care máa tán lò wọ́n á explain fún yín. You can use it. They can help you open account and rent the price value and everything is there. So there are many videos talking about online how you can be able to yeah. So it's not every day. La mama shalaye is so ethic. It's so ethic for that. I did say seminar. Ní state by state káàkiri lórí ẹ̀. So it's not something that ojoojúmọ́ la máa ṣe ẹ tó bá ti mọ̀ àwọn kan ti mọ̀ you have to believe kó mọ̀ and it's not hard to know but we are giving our customer care contact us we will respond to you there. That's just it. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun bàbá wa ẹ ṣé gan ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa bàbá wa Bishop Adesina Adéyẹmọ àwọn ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀kan lórí bí gbogbo nǹkan ṣe lọ. Bàbá Bishop Adesina fídíò kan ń bẹ lọ́wọ́ mi tí mo fẹ́ play tí mo fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lé lórí kó tó di pé ẹ fi orí ètò yìí sílẹ̀. Fídíò yẹn mo fẹ́ gbé wọlé sìn mo fẹ́ play fídíò yẹn mo fẹ́ gbìyànjú láti gbé fídíò náà wọlé kí n download ẹ̀ kí kó lè kí n lè ráyè play ẹ̀ fídíò yìí ó ti ń jà rànràn ó ti ń káàkiri orí ayélujára nípa ọ̀rọ̀ nípa àwọn Fúlàní tí ó jáde tó ní kó tó di wípé àwọn wá sí orí ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá pé àwọn olórí wa tó jẹ́ àwọn ọba wa ni wọ́n máa ń san ló ti máa ń gba owó lọ́wọ́ wọn kó tiẹ̀ tó di wípé àwọn dúró síbikíbi tí wọ́n bá wà. Mo fẹ́ béèrè pé bàbá báwo lẹ ṣe rí eléyìí sí tí àwọn Fúlàní dẹ̀ ń sọ̀rọ̀ wípé àwọn bá wá ní o nítorí pé àwọn ò dédé ń jáde láì ṣe wípé ó ní ọwọ́ àwọn ọba orílẹ̀-èdè Yorùbá tí wọ́n fi ọwọ́ sí ní ìfọwọ́ pé kí àwọn dúró sórí ilẹ̀ yẹn. So tó bá dẹ̀ dúró sórí ilẹ̀ yẹn ẹ̀yin náà mọ itú tí àwọn aráabí máa ń pa lórí ilẹ̀ wa. So fún díẹ̀ yìí kí ni nǹkan tí ẹ lè sọ nípa ọ̀rọ̀ yìí bàbá kí lẹ lè sọ nípa ẹ̀ fídíò yẹn lòdù lọ́wọ́ ń sìn láti play ẹ̀. Ẹ ṣé bákan méjì ni nítòótọ́ nígbà táwọn òyìnbó wá tí wọ́n kó àwọn èèyàn wa lẹ́rú a rí pé selfish purpose àtàwọn olóyè wọn ló ń gbé ará ìlú tà lẹ́rú lọ sí òkè òkun. Àwọn ni ó gbé ará ìlú tà lẹ́rú lọ sókè òkun for their own selfish purpose and gain. Kì í ṣe wípé bẹ́ẹ̀ ni Yorùbá kórìíra ara wọn àbí ará ilé wọn sí. Tí ìṣòro tó bá wà nínú ìlú tí àwọn aráàlú àtàwọn èèyàn pariwo so àwọn area tí mo lè sọ pé Fúlàní ẹ̀ ò dá Yorùbá nìyẹn. Àwọn ìlú kan wà bẹ́ẹ̀
tí Fúlàní pa wọ́n tó ń gèrè oko wọn tó ṣe wọ́n báṣubàṣu ṣùgbọ́n tí àwọn kábíyèsí àbáwọn olóyè àbáwọn pọlitíṣà ibẹ̀ yẹn wọn ò gbé ìgbésẹ̀ kò kàn wọ́n tẹ bá tẹ̀ lọ rojọ́ fún wọn ní Fúlàní ọ̀hún náà dà màálù ọ̀hún náà dà. Bẹ́ẹ̀ni where are the cows bí Tinubu ṣe fún bàbá tó wà l'Ákúrẹ́ yẹn kí lorúkọ bàbá yìí tó ní where are the cows nígbà tí wọ́n pa ọmọ Fáṣọ̀rántì nígbà tí wọ́n pa tí wọ́n pè wá ó ní where are the cows ó ní where are the cows. Now ilẹ̀ Yorùbá fẹ̀ a dẹ̀ ní ẹ̀yà lóríṣiríṣi so a ní àwọn area bòmí tó jẹ́ Fúlàní lọ jókòó ń bẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ìmọ̀ sí àwọn ọba bẹ̀ irú àwọn bẹ̀ yẹn lẹ máa rí irú àwọn ọba tó máa káàdì wọ́n máa ní pé Yorùbá nation la fẹ́ tàbí tí wọ́n máa pè fún ìrànlọ́wọ́ Chief Sunday Igboho so those are the clear differences bò irú àwọn ibi tó jẹ́ pé àwọn kábíyèsí wọn máa ní ẹ má gbé ní Yorùbá nation yìí débi wọ́n dẹ̀ ń pa wọ́n nílùú wọn lọ́dẹ̀ mọ̀ àwọn wọn ni olùwájà nìyẹn fúnra wọn so those are the simple attack and gate to it. Thank you very much, sir. Ẹ ṣeun bàbá wa ẹ ṣeun kẹ́ tó wá fi ìkànnì yìí sílẹ̀ kí ẹ bá wa gba àwọn ọ̀dọ́ wa àwọn èèyàn wa ẹ bá wa gbà wọ́n lámọ̀ràn lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kí ẹ tó fi ojú òpó yìí lẹ̀ bàbá wa Bishop Adésínà ẹ ṣé mo dúpẹ́. Okay, àmọ̀ràn mi. O ní àkáǹtì náírà tàbí o lákáǹtì yẹn wọ́n bùn ẹ̀ báwo ò tẹ̀ tí ìṣetán àti fowó síbẹ̀ o láti pa ẹsẹ̀sì yẹn identity Yorùbá name for now so go and open it call our customer care they will attend to you do what they need to do for you. You want to pay money, they will assist you. You want to keep money there, you want to transfer money to another country, you want to withdraw back to Naira, they will attend to you. It's 24 hours. So, advise them in here for now. For now, advise them in here. Yorùbá nation máa wáyé kò go and save your money in back and go and get your financial and social security code from your Yoruba account. Thank you very much. Ẹ ṣeun bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ yín o bá wa kí àwọn mọ́mì ṣe ojú òní tì yín lágbára Elédùmarè gbogbo alájọ máa dé ìlérí wa o ẹ ṣé o bàbá wa Bishop ó dàbọ̀ o ẹ ṣé o bye bye thank you very much ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé mo kí yín o lágbára Elédùmarè gbogbo alájọ máa dé ilẹ̀ lérí wa o a ní ti àjògbé sájò lágbára dẹ́dà ṣẹ̀dá ẹ̀yin tí ẹ bá fẹ́ pè fún super money àkókò ti tó fún yín láti pè wọlé brother mi kan wọ́n ní wọ́n fẹ́ dá sí ètò lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n gbìyànjú láti pe brother mi yẹn wọlé wọ́n náà fẹ́ dá sétò ẹ jẹ́ kí n pè wọ́n wọlé ẹ jẹ́ n pè brother mi yẹn wọlé wọ́n náà fẹ́ dá sí ètò ẹ jẹ́ n pè wọ́n jẹ́ n pè brother mi yẹn wọ́n náà fẹ́ dá sétò yìí bá mi Theophilus mo máa pè yín sáà. Ok, ẹ jẹ́ n pè bàbá bóyá àwọn náà fẹ́ dá sétò ni.
ẹ̀yin èèyàn wa ẹ pé wọ́n bísí kí ẹ jẹ́ ń pe brọ́dà mi. ẹ̀yin èèyàn mi ìyá bàbá ẹgbọ́n sókè wọlé fẹ́ dá sétò látẹ̀kan mo ní kí mo ṣe àyè ṣẹ̀ṣílẹ̀ ń sìn ni ẹ lè bá gbogbo ọmọ Yorùbá sọ ọ̀kan tó bá fẹ́ sọ o à ń gbọ́ yín. ok sir ẹ ṣeun gan sir. ẹ ṣeun bàbá mi. sir ẹ kó ètò láti àbújá kí bàbá mi tí wọ́n ti ń gbà wá lóye látàkọ̀. ẹ ṣeun. agbára Ọlọ́run gbogbo ìmọ̀ ọgbọ́n àti òye yín kò ní pin lágbára Ọlọ́run. àṣẹ Ìdùmarè. Ọlọ́run á máa fi ọgbọ́n kún ọgbọ́n yín. àṣẹ o. Ọlọ́run á máa fi òye kún òye yín. àṣẹ o. mo kí bàbá mi àwọn olè bàbá tẹ́tẹ́. ẹ ṣé bàbá mi mo dúpẹ́. ẹ kú gbìyànjú náà sà. ẹ ṣeun. yes sir. àmọ́ yẹ kí gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ káàkiri àgbáńlá ayé wípé a kú akitiyan a kú ìgbìyànjú a kú jíjà fún ilẹ̀ bàbá wa agbọ̀rọ̀ gbogbo láti ilẹ̀ lẹ́tọ́. àṣẹ o. gẹ́gẹ́ bí àwa ṣe máa ń sọ̀bọ̀ tí ẹ̀ ń polongo táàdẹ̀ ní jámí díẹ̀ náà ni wípé ohun tá a gbé lọ́wọ́ òun náà sì lóhun tá a gbé lọ́wọ́. bẹ́ẹ̀ni. torí tí a bá wò dáadáa orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ìlú tó ti bà ọ̀pọ̀lọpọ̀ ògo jẹ́ ó dẹ̀ tún jẹ́ ìlú tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo tó ń bẹ lórílẹ̀-èdè yìí wọ́n ń gbé ògo orílẹ̀-èdè gíga lẹ́nìí wọn ò yẹ gbéga torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbéga lẹ́nìí àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n tí a bá wò dáadáa àwọn tí wọ́n kọrin tàkasúfè àwọn tó kọrin hip hop most of àwọn tó gbé ògo ilẹ̀ Nàìjíríà the country of 419 most of àwọn tí wọ́n gbé dìde jù òun rẹ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ìyẹn ni wípé Ọlọ́run ọba ó fún wa ní ẹ̀bùn. ẹ dáhùn pé lára àwọn tí wọ́n jẹ́ àwọn ògo àgbáyé náà ni lára àwọn tó máa jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n máa gbé ògo adúláwọ̀ dá. ǹjẹ́ tá a bá gbórílẹ̀-èdè Yorùbá tá a bá ti wà níbẹ̀ tá a bá ti ṣe gbogbo ohun tá a ti ṣe gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá ǹjẹ́ ṣé àwọn wọ̀nyí náà ṣé kò ní jẹ́ wípé ilẹ̀ Yorùbá náà gbogbo ìgbéga. Yorùbá mi àwọn ilé bá ti mọ̀ nísìnyí pé ohun táwọn ṣe nísìnyí ìṣe táwọn ṣe gbogbo nǹkan táwọn ṣe Nàìjíríà láti fi fẹ́ẹ́kù orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fi fẹ́ẹ́kù ṣòwò tó bá padà yá àwọn tí wọ́n ní Nàìjíríà gangan máa padà wá gba Nàìjíríà. bẹ́ẹ̀ni àwọn kọ́ la ní Nàìjíríà o. àwa kọ́ la ní. it is called Niger area. bẹ́ẹ̀ni. Niger area àwọn ọ̀kọ́dẹ̀ dúró wípé àwọn làwọn ṣàkóso orílẹ̀-èdè yìí tí wọ́n jẹ́ ìfúlàní àwọn Fúlàní àwọn ló jẹ gàba jù they always believe láti gba ilẹ̀ níbikíbi tó bá ti bára wọn gẹ́gẹ́ bí wọ́n lè ṣe nílùú Ìlọrin ọmọ Yorùbá àwa nílò ànísùn. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa àwọn tí wọ́n ti lọ jí gbé nílùú Ìwòye ní Ògùn state. ẹ bá wa sọ̀rọ̀ bàbá wọ́n gbé nílùú Ìwòye. ẹ sọ fún gbogbo àgbáyé ẹ bá wa tú gbogbo ẹ̀ka ẹ jẹ́ kán gbọ́ ẹjọ́ ń gbọ́ bàbá mi. wọ́n tún àwọn arábí tún lọ jí àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n tún lọ jí wọn gbé nílùú Ìwòye lẹ́yìn tí wọ́n pa ìkan lára ọmọ Yorùbá níbi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nílùú Àkókò. And we are still there waiting for this government láti wá save wọn. àwọn tí ẹni gẹ́gẹ́ bí àwọn ìjọba yẹn àwọn gbọ́ngàn ní Nàìjíríà gẹ́gẹ́ bí bàbá mi lè sọ síwájú anybody tó bá ti wà nípò òṣèlú wọn ò ní ever expect láti jẹ́ kórílẹ̀-èdè yìí pín nígbà tí wọ́n jí wa gbé nísìnyí wọn ò já àwọn ọmọ tí wọ́n gbé kò sí àwọn mọ̀lẹ́bí wọn tó ń bẹ ní ilẹ̀ yìí àwa ara wa là ń bẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ìyà ń jẹ wá
àwa ara wa là ń bẹ nílùú yìí tí wọ́n jí wa gbé lọ́tùn tí wọ́n jí wa gbé lọ́sì èló là ń pa lójúmọ́. èmi nígbà tí mo jáde lórí ìta ni mo ti ń gbọ́ program yìí nígbà tí mo jáde ní mo wà ní ìgboro lẹ́ni tí mo ti ń gbọ́ pẹ̀lú àwọn ènìyàn mi kan. ẹni tó gbé mi lọ sí ìgboro ẹni ẹ sọ fún mi máa bẹ̀rẹ̀ gbà lónìí fóònù nísìnyí ẹni ẹ sọ fún mi pé petrol ti di 900 naira. per litre. a litre of petrol. Olódùmarè. 900 naira. Olódùmarè. ẹ lè béèrè nílùú ọ̀bẹ̀lọ́sẹ̀ nìyẹn o mi ìlú nílùú Ìbàdàn o mi ìlú sọ nílùú Ògùn state o ṣùgbọ́n nílùú Ọ̀yọ́ 900 naira ní a litre of petrol ní gbogbo àwọn ń bára wa lọ. Ó mà ṣe o. kí wọ́n sọ fúnra wa. Ó mà ṣe o. ọ̀nà owó gógó ní ìrọ̀wọ́ ṣe fẹ́ dúpẹ́ ilẹ̀ Yorùbá à ń tán ara wa ní. Ó mà ṣe o. àwọn tó ń bẹ lókè mọ̀ wípé we can't afford to do it they want to kill with the masses. àwọn tí ẹ dẹ́mẹ̀ kúrú wọn fẹ́ pa wá tán wọn ò fẹ́ jẹ́ ká breathe rárá kí ni kókó wọn mọ́ láti ìgbà tí bàbá yín ti débẹ̀ ìdáni pé kí wọ́n lọ ṣe táwọn ẹja fẹ́ dàpọ̀ òun ta fi sílẹ̀ because àwọn àbọ̀ ń gbé ibi tíyà ti máa jẹ yín ó ń pọ̀ lọ́nà nígbà tí wọ́n ti débẹ̀ nínú nǹkan pàtó tí ẹ lè rí tọ́ka nígbà wọ́n ti ṣe níbi tí wọ́n dé you can't do anything because that post àwọn kan ló ń control ẹ̀ wọ́n kàn ń gbé wọn sílẹ̀ as figure 8 ni we don't have any access as ọmọ Yorùbá gidi ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn kan ń bẹ nìkan tí wọ́n ń darí orílẹ̀-èdè àfidàrà kò fẹ́ tán ara rẹ̀. There are some people called Kabars and those Kabars are the Fulanis. Ohun bá ti sọ lábẹ́ gé orílẹ̀-èdè Nàìjíríà yìí kí ló wá dé bá àpapọ̀ wa pọ́n ká wá papọ̀ kó o sí ojú kan ká sọ pé àbá wọn ṣe mọ́ ká sọ pé àbá wọn jẹ mọ́ ká sọ pé àbá wọn mu mọ́ àwọn àkótí àjọ ọmọ ìyẹn wá ti ṣí. It is wípé we don't want to have any belief even èmi ìmọ́lẹ̀ Yorùbá mi ò nígbàgbọ́ láti bí ìdébí ẹ̀ wípé. pé Nàìjíríà lè so èso oore àbí Nàìjíríà tiẹ̀ lè gbádùn mọ́ ó dòódì Nàìjíríà ti tán ètò bí kan bọ̀ lọ́la ó máa ní agbára gan. Mọ́lẹ̀ Yorùbá nẹ́tíwọ́ọ̀kì yín yẹn má ṣe o. ẹ wá sí pé Ọlọ́run ti kọ orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ti kọ pátápátá. Ọlọ́run ti kọ o. gbọ́dọ̀ bá yẹ pé Ọlọ́run gbọ́ àdúrà àwọn tó ń lọ waste energy wọn lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni daily basis lóníkàlùkù ń gbàdúrà Ọlọ́run gbà wá bá a lórí ìwọ̀n tẹ́tí ní Ọlọ́run bá yẹn tún Nàìjíríà ṣe àárín wọn Ọlọ́run ti bá yẹn tún nínú Nàìjíríà yìí. ní gbogbo ẹni tẹ́lẹ̀ lọ sí church káàkiri Ọlọ́run bá tún Nàìjíríà ṣe ọ̀nà owó ní Nàìjíríà ti fi dá. ǹjẹ́ ṣé Nàìjíríà ṣó ń da ní ọdọọdún kan ní àbí ọtún ilé kókó sí Ọlọ́run pa òwe fún wa ni òwe lọ́lọ́run fi gbogbo nǹkan ló fi pa fún wa nígbà tí ìjọba Buhari wà ń bẹ̀ ó dẹ̀ díẹ̀ ó le nígbà tó máa kú bẹ̀ ó le koko nígbà tí ìjọba lẹ́yìn tó máa dé bẹ̀ ó tún wá le koko ju ṣe tẹ́lẹ̀ lọ Ọlọ́run jẹ́ àmọ̀ wípé ọmọ Yorùbá ẹ jẹ́ kí ìyè yín tají ẹni tí ẹ rò gẹ́gẹ́ bí olùgbàlà yín pé àtúndọ̀ àgbà ẹ̀sìn èdè Nàìjíríà kò lè gbà yín kò sẹ́ni tó lè bẹ̀rẹ̀ tó lè dé ipò tá a sọ yìí tó lè gbà yín níbi táyìn lérò yẹn. Nobody can save you until you save yourself. Nobody can save you until you save yourself. We come even tó bá jẹ́ wípé tó máa ń tọ̀ yín wípé àní gba Yorùbá ní ẹ sọ fún wípé ìfọ́ ni ohun tá a máa gbà ní torí ohun tó lọ́run lọ́wọ́ sí ni. Ìdojúkọ tó pọ̀ ó ti wáyé nínú ìrìn àjò yìí àìmọye àwọn tí wọ́n ti wá tó ti ṣègbéga torí pé wọn ò fi òdodo àti ọkọ̀ọ̀kan wọn ò fi sí ni. àìmọye àwọn tó kọ́ wípé tààràn tó máa jẹ ni wọ́n wá tẹ́gbẹ́ nígbà tí wọ́n jẹ́ tó àgbo wọn mọ̀ èyí tó jẹ́ gan kò bá wọn dalẹ̀ tó ní wípé wọn wá fi ọkọ̀ọ̀kan ṣe nì ẹ wá wo àwọn tó dúró tán we are still agitating and we still stand on it and people know that we still hold Yorùbá nation tí ò sí kankan tó máa yẹ lọ́wọ́ wa ọmọ Yorùbá ẹ má jẹ́ á jẹ́ kí ohun àwọn olóṣèlú ohun àwọn ọ̀jẹ̀lú wọn ò kì í ṣe olóṣèlú ohun àwọn ọ̀jẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ àwọn ìka ènìyàn tí wọ́n tún bọ̀ torí tábàkùnrin tọrọ ẹni gbogbo ìjínigbé ẹ̀wọ̀n fẹ́ lè kọ́ ṣògo wọn ni o most of these prominent people àwọn prominent people ní Yorùbá they know about it wọ́n fi ẹkún tiwa wọ́n fi ń ṣàyọ̀ọ́yọ̀
gbogbo àwọn tó ní àwọn ní charity àwọn tí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yóò bá sunkún délé wọn àwọn ò fi jẹ́ bẹ́ẹ̀ kú tí yóò bá débẹ̀ àwọn ò lè sun wọn ò lè rí nǹkan wọn ò lè rí nǹkan bùsápò ṣùgbọ́n ẹnìkan tó wá ní nídìí wípé ọlọ́ọ̀ lòun ní ilẹ̀ Yorùbá kò wá ní ga kí àwọn orí kan kó á máa tò sí ilé òun lójoojúmọ́ èèyàn mélòó lòun fẹ́ fún tán ókè kí lòun lò ṣe ẹ̀dá kù jà pátápátá ká gbà kó lọ́wọ́ àwọn anilára kí gbogbo ká máa gbé ayé ní ìgbà ìgbádùn òun ni olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà tí kò bá sọ wípé òun fẹ́ wà lé òun ò fẹ́ kìjà. gbé ráìsì báàgì lẹ́yìn lọ́wọ́ kó tó fún mi ní ráìsì gírígbárí wọn àdìlẹ̀ wọn tọ́ kámẹ́rà kan lẹ́yìn ilé òye gbé òre ni wọ́n ṣeré fún yìí tó wọ́n yẹ ṣeré fún yìí ni wọ́n á fi mọ ọ̀nà wípé òkè ọ̀nà tẹ́ bá gba ìrẹsì lẹ́yìn kó máa tán ọ̀la tẹ́ bá gba owó lẹ́yìn ó máa tán ọ̀la ṣùgbọ́n nǹkan ń bẹ tí ò ní tán tó jẹ́ wípé gbogbo ayé gbogbo ọlọ́wọ́ máa jọ rẹ̀ àwọn ọmọdé máa jẹ òun ni ká gba ilẹ̀ wa kó lọ́wọ́ àwọn anilára àwa ara wa láàjọ ṣe this movement it is you and I èmi àti láàjọ ṣe ẹnìkan ò lè dá ṣe àwọn olè bàbá mi àwọn olè bàbá tẹ́tẹ̀ nìkan ò lè dá ṣe Yorùbá World Media nìkan ò lè dá ṣe bàbá Akíntóyè nìkan ò lè dá ṣe wọ́n LCM ò lè dá ṣe olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ò lè dá ṣe ohun tí a jọ ṣe ni ẹ má torí ọjọ́ èní ẹ má torí ọjọ́ òní kẹbí ìbọn ọjọ́ ọ̀la yín jẹ ọjọ́ èní yóò pàṣípọ̀ ọ̀la táwọn sọ yìí òun ni àwọn àrọ́mọdọ́mọ wa ìbàjẹ́ wípé àwọn bàbá wa tó ń jà wọn bàbá wa tí wọ́n nírú àǹfààní táwọn náà nílé ni wọ́n ti jà fún wa àwọn ọ̀dọ́ sọ pé ẹ̀yin bàbá wọn ẹ̀ ṣe dáadáa o torí dájú pé wọ́n jà fún wa ní ìgbà náà lọ́hùn dájú pé wọ́n jà fún wa ní we won't be in this situation 64 years independence as Ṣìnrìnàkòrò a country tí ò ti wà developed a country tí ò ti sọ wípé òun lè dá kó bá Nàìjíríà ò lè dá ṣe ṣíbí oníbi Nàìjíríà ò lè ṣe tabari kemi made in China made in kini kan is that a country àwọn ìlú tó jẹ́ wípé wọ́n fi ọrọ̀ ọtí yín ọlá àti yín tó yẹ kí ogunlọ́gbọ̀ ènìyàn máa jẹ wọ́n gbé fún àwọn àtìmọ́lẹ̀ ẹbí tí wọ́n nìkan tí wọ́n wá fún wọn fi dìbò náà wá sílẹ̀ àwọn tó ń bẹ lókè òkun ọkàn wọn balẹ̀ gbogbo ẹgbẹ́ ń bọ̀ ọ̀dọ́ mẹ́lẹ́kọ̀ọ́ mẹ́rin àwọn ọkùnrin tó wọ̀ mẹ́rin àwọn ìfọ̀ àwọn olùkọ́ dáṣẹ́ wa bẹ ní ilẹ̀ Yorùbá jù àwa àwọn olóòkò lóòkè sọ̀rọ̀ wa jù ṣùgbọ́n wọ́n rí ní pé ìgbà ẹgbẹ́ wọn gbádùn lọ́hùn àwọn gbọ́dọ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá èmi ò sọ nípa àwọn ọmọ àlè kan bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n tún lè ṣàn ó because we have them there àwọn tó ń bẹ lọ́hùn tí wọ́n tàn yín tí wọ́n tàn èyí tí wọ́n wà ní pé ẹ má gbà fún wọn wọ́n ní Nàìjíríà ni o ẹ sọ fún àwọn náà ìgbókò wọn bọ̀ nílé tó bá tó bẹ́ẹ̀ kí Fúlàní tí ó bá lè jí wọn gbé láàrin ọ̀sẹ̀ kan ẹ sọ fún wọn tí wọ́n bá tó bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní ẹ má fi Yorùbá nation wọ́n ní wọ́n máa ń jẹ́ tí wọ́n ṣe ń jẹ ìgbádùn iná lọ́hùn débẹ̀ là ṣe ń jẹ ńlé. báwọn ṣe ń jẹun ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lójúmọ́ táwọn jẹ lọ́hùn ìjẹ́sẹ́ bẹ́ẹ̀ làwọn ṣe ń kéde ṣẹ́ tí ìgbàgbé iye tó ń ta ẹwà dìlíkà kan ni àwọn tá à ń bẹ ní ilẹ̀ Yorùbá inú ọmọ ẹgbẹ́ rice wọ́n kó wọn ti àbí ẹwà ó ti di 4,500 naira nígbà tí rice kóńgò wọn di 3,000 naira èèyàn mélòó ló lè afford ẹ̀ lójúmọ́ èèyàn mélòó ló lè afford ẹ̀ lójúmọ́ let's wake up ẹ má yẹ kó fi bò wá lójú ẹ̀sìn kan ni ó kinní kan ni ó Yorùbá nation we are working in 3 religion àwọn òfin ẹ̀sìn ṣe we are being Christian Muslim and ìṣẹ̀ṣe and that is ìjẹ́ ọmọ olúbàbí ọ̀pọ̀ ọmọ Yorùbá ìjẹ́ ọmọ ènìyàn ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá ẹ jẹ́ tí kò lójú oorun ẹ má jà ẹgbẹ́ tó wọ́n fi gbogbo rẹ́dẹ̀ ẹ̀ kó fi tàn á mọ́ let's come together and fight this battle pàṣẹ náà ọmọ kan ọ̀la náà àwọn ọmọ àlè àwọn ọmọ àlè náà ni àwọn tó ń pẹ́ wọn ní dry DIY à ń bọ́ tí wọ́n ṣe nísìnyí
à ń gbọ́ wípé wọ́n sọ wípé kíní kan jáde wá IYI àmọ́ ń pa ẹ̀ o CIN tó ní kíní kan àmọ́ ń pa ẹ̀ o torí wọ́n ti fẹ́ jáde padà kùrùkọ́dé wọ́n ti máa wú jáde àwa tá a dúró tán à ń fọ́lọ̀ òfin àti ìlànà tí bàbá Bánjí Akíntóyè tí wọ́n máa pẹ́ fún wa òfin àti ìlànà tí olóyè Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Àdìsá tí wọ́n ń là fún wa à ń fọ́lọ̀ ìlànà tí wọ́n ADM tí wọ́n ń là fún wa à ń fọ́lọ̀ ìlànà tí àwọn Yorùbá World Media Yorùbá home based media tí wọ́n ń gbélé fún wa òun làwọn fọ́lọ̀ please ní nǹkan tó ṣe pẹ̀lú àwọn yẹn ti ṣègbè láti 2022 wọ́n ti ṣègbè tiwọn àgbúrò wọn mọ́ àlẹ́ ní gbúrò wọn mọ́. àṣẹ o. ẹ jẹ́ á dúró lórí ohun tá a gbàgbọ́ lórí ohun tá a gbàgbọ́ lórí tàbí níbi lórí ni Yorùbá nation and no going back nothing can stop what we hope kò sí tó máa dí wa lọ́wọ́ kò sí tó máa sọ wípé àní débi tá à ń lọ bá ṣe ọba mi Olódùmarè àkókò débẹ̀. àṣẹ. ọmọ olókùn bẹ́ẹ̀ ni a lè sí pẹ̀lú òkú ẹ̀ láéláé bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ wa máa dọ̀dọ̀ ariwo wa kàn lè pọ̀ díẹ̀ ni ẹlẹ́dẹ̀ wa máa dọ̀dọ̀ bàbá mi. ẹ ṣeun bàbá mi ìmọ́lẹ̀ ayọ̀ ẹ ṣeun mo dúpẹ́ o God bless you bàbá mi. Ǹjẹ́ ti ka national anthem wa rí tẹ́ ti jẹ owó lórí ìkànnì yìí fún national anthem mo mọ̀ pé ẹ ti jẹ super money ǹjẹ́ ti ka national anthem ǹjẹ́ ti ka pledge láti jẹ owó òkè ẹ ti kà á ṣé ẹ ti kà á ó dà bó fẹ́ fún yín láǹfààní wípé kẹ́ ka national anthem wa kẹ́ jẹ 5,000 fún national anthem 5,000 náà tẹ́ bá mọ̀ pledge mo fún yín láǹfààní ẹ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ẹ ti bá gbogbo ọmọ Yorùbá sọ yìí ẹ bá wa gbóhùn sókè kẹ́ẹ̀ka ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n mọ̀ pé lótìtọ́ lódodo ilẹ̀ Yorùbá a ò ní padà sẹ́yìn iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí wàá ń ré sí ó yẹ gbóhùn sókè o national anthem ilẹ̀ Yorùbá ẹ kà kí gbogbo àgbáyé ó gbọ́. Iṣẹ́ wa kò fẹ́ wá orílẹ̀ ìbí wa. Kàgbéga káyé rí ìgbàgbọ́ wà ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọra mọ́ ojú àdìdé bọ́ tí sọ̀rọ̀ ìwọ ní ìmọ̀lẹ̀ ògo adúláwọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pledge wa ń kà? Ǹjẹ́ ẹ lè ka pledge wa? Hello. Mi mọ̀ pledge. Ẹ bá wa dúpẹ́ lọ. Láti máa fi ṣe ìtọ́lọ́sà agbá Ọlọ́run iwájú lẹ́wọ̀n máa lọ kí bàbá wa ọdún bàbá tẹ́ntẹ́n tí wọ́n ń kọ́ program yìí lágbá Ọlọ́run tí ìwé o ẹni tí sọ̀rọ̀ ẹni sílẹ̀ lágbára Ọlọ́run àjọdílẹ̀ ìlérí ni lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè ẹ ṣeun bàbá wa ẹ sẹ́ndì àkáǹtì yìí sí mi ká fi 5,000 sí ẹ ṣé mo dúpẹ́. ẹ jẹ́ kí n pe àwọn tí wọ́n ti ń gbìyànjú láti pè wá ní orí ètò yìí. ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé ló ń gbọ́ yín o Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ o ta ló wà ńbẹ̀ kí lorúkọ yín o láti bolẹ̀ tí ń pè.
orúkọ tèmi láti ìtàn. Láti ibo lẹ ti ń pè? Yorùbá Nation. Láti orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ o. Èwo lẹ fẹ́ bá wa dá sí ńbẹ̀? Ṣé Super Money wa ni àbí ẹ fẹ́ ka national anthem wa àbí pledge lẹ fẹ́ kà àbí ẹ fẹ́ dá sétò? Pledge ni mo fẹ́ kà. National anthem lẹ fẹ́ kà àti pledge àbí? Ó yẹ ẹ gbóhùn sókè o, ẹ gbóhùn sókè o, ẹ gbóhùn sókè. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún ilẹ̀ ìbí wa, ká gbéga, ká gbéga, ká gbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan It's going there very soon. ní kẹjẹ ká máa lépa, tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde sípò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lẹ́jì wá ń kọ́. Jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Yorùbá. Ló sọ fún wàrà àti fún oyin, ilẹ̀ kún fún àwọn akọni, ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já ní Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìtẹ̀síwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi ó fi gbogbo ipá, ọkàn, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti ní òdodo títí gbogbo ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni wa tó ti lọ ní já sófo látọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá ní ilẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù lára mi láti fi ṣègbè àti jìjàgbara fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló tún pọ̀ láéláé lágbára Elédùà. Bàbá, inú mi dùn sí yín, ẹ ti farabalẹ̀ jẹ 10,000 láti ọwọ́ màmá wa, láti ọwọ́ màmá wa Tina Parker, bàbá wa Ṣọ́bùyì, bàbá wa Kenzie, mọ́mì wa Regina láti ìlú Australia. Bá wa ṣàdúrà fún gbogbo àwọn ènìyàn tá a dárúkọ yìí tí wọ́n ń gbé owó lẹ̀ kẹfì ráyè.